Kí ló ṣe? Má ṣe báyìí náà. Èṣù náà fẹ́ bẹ́ẹ̀ gbé, orí ò sáàyè nínú ogun rẹ̀ kọ́. Àbí frustration ló ń bá mi drag ni. Ṣé frustration máa ń bá tọ̀ jáde? TJ Rainbow, TJ Rainbow. Ẹ wá wo ohun tójú olówó ń rí. TJ Rainbow. Orí yọnu ó kọ́jọ́gbọ́n. TJ Rainbow. TJ Rainbow 1, TJ Rainbow 2, TJ Rainbow 3, TJ Rainbow. Sinimá yìí gàdú ó lè fún. TJ Rainbow. Fọlájùmí Music and Films International ló gbé jáde. TJ Rainbow. Àgbàgbọ́kọ̀ tẹ̀lé oṣù òrùrù wẹ́wẹ́ ẹ̀jẹ̀ kalẹ̀. Sinimá tuntun TJ Rainbow. Òṣùmàrè TJ ọmọ àṣàbí tó mórí ọ̀la wáyé. TJ Rainbow 1, TJ Rainbow 2, TJ Rainbow 3, TJ Rainbow 4, TJ Rainbow 5. Wọ́n ka mọ́tò tó ní wọn ò lè ka tẹ́. Ẹgbọ́ta ló ń finá jó TJ Rainbow lábẹ́ aṣọ. Ewu ń bẹ fọlọ́wọ́ the rich and so cry. Ẹni tó gòkè nílẹ̀ gbé ẹni tó wẹjú lẹ́rù ń bà. Wọ́n gbé ẹbọra wọnú ayé. Ó ń darí ẹ̀rọ ní iṣẹ́ burúkú. Bẹ́ẹ̀ ló ń sa kólóbá tó ṣe tóru. Ogun burúkú tó múni bọ́ sílẹ̀ nínú mọ́tò rí òwò wájà kórè bá gbọ́. Sinimá titun TJ Rainbow. Action packed movie tó gbóná yakilala tó kọjá fẹ́nu ròyìn ní. Suspense inú ẹ̀yìn bọ́bọ́. Ẹni ọlá Obanijesu ọba wà ló produce yẹ. Adébáyọ̀ Piccolo ló direct yẹ. Níọlá Adébáyọ̀. Ẹni ọlá Obanijesu ọba wà. Túndé Usman Okele. Ìdòwú Adénẹ́kan. Ìsàkápá. Adébáyọ̀ Piccolo. Fọlá Michael. Ìmíọlá Ọmọbọ́lá. Mumi Salami. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí. TJ Rainbow. Subtitled in English. Ó ti jáde wà lórí VCD Kasada. Marketed and distributed by Fọlájùmí Music and Films International. EU 16 to 19. Movie City. Ami Arena Shopping Complex. Balade Oshodi Lagos. Telephone 08021581813. WhatsApp number 08072878018. Cinema titun TJ Rainbow. Action party movie ní láti bẹ̀rẹ̀ dópin. Suspense inú ẹ̀yìn bọ́bọ́. Ìdààmú ayé máa pọ̀, òṣì ayé máa pọ̀ sí ọ. A ó ti gbọ́ kẹ́lá wáyé láláṣẹ rere. A ó ti gbọ́ kẹ́lá jìyà pẹ̀lú ìwọ̀nsẹ̀ o. Ìdààmú ayé yìí pọ̀, má má pẹ́ tèmi níyà o. Alade Oloko. Ọ̀rọ̀ ayé máa gbọ́ngbọ́n. Àwọn tó yẹ ohun tó nǹkan o. Labalábá tó fò lọ táṣọ ẹ̀kọ́ gíra. Kò dédé fàyà láṣọ wàrà. Kádàrá ló ṣàgbá ẹ̀dá o. Ìgbádùn wáyé bíntín, wàhálà bẹ́ẹ̀ ló pọ̀. Àtijọ́ níyàn láyé yìí akọ́ṣẹ́ mà ní o. Ojú ẹni máa là àríyànnu bí. Àǹtí ẹ káàárọ̀ mà. Àdúpẹ́ mà. Báwo dẹ lọ́jà? Àdúpẹ́ fọlọ́run. Mo tẹ̀ tí wá yọjú wò yín lẹ́ẹ̀kan, mo rí pé ẹ̀ṣẹ̀ dé ẹ̀dẹ̀ tó gbá lọ́wọ́. Bẹ́ẹ̀ni mo ṣe dé. Yes ma. Ṣé ajé ṣáà ti wọ́n yìí? Ọlọ́run ti ṣeun díẹ̀ àti dúpẹ́ fọlọ́run. Mo mí pé ṣé ẹ ti tà lẹ́nu? Àti dúpẹ́ fọlọ́run. Ẹ ti ṣẹwọ́? Mọ́mí Angela. Ma. Mo ní pé mi mọ̀ bóyá ẹ lè ta ráìsì bíi kóńgò méjì, gàrí kóńgò méjì, tí má dẹ̀ rí ẹ̀wà náà ó tiẹ̀ jẹ́ kóńgò kan fún mi títí tí ọkọ mi máa fi dé. Wọ́n dẹ̀ wà fún mi lówó ẹ̀ tó bá ti dé. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Èmi gan bí mo ṣe ń rà kan mò ń tà tán báyìí mo fi ń rà míì ni. Kò kí ń ṣe pé owó yẹn wà nínú ilé tí mo kó sí. Ẹ lè rí ju gàrí kóńgò kan, ráìsì kóńgò kan, ẹ̀wà yẹn gan, ẹ̀wà tó kù gan kò pagolo méjì débi táwa rí kóńgò kan bẹ̀. Tọkọ yín bá sì ti dé lálẹ́ ẹ bá mi kówó mi wá o. Ẹ̀yin náà mọ̀ ìgbà tí mo ra last week ṣebí nígbà tọkọ mi dé ni mo wá fún yín lówó. Mo mọ̀. Mi ní jẹ yín lówó. Mo tún rán yín létí náà ni. Kò sí wàhálà ẹ ti bá mi fọ náà. Ayọ̀bá ṣé wàá dẹ̀ go straight to the point tó ń sọ̀rọ̀ tó ń kálòlò látẹ̀kàn yìí eléwọ̀n ṣé orí tún mú bíbá tó ń fẹ́ra ni. Gbàgbé lè ó ti máa lára gáràjì tí wọ́n. Ó dáa mo ń gbọ́ ẹ̀. Ó ń kọ́ mi lẹ́nu mi mọ́ bí mo fẹ́ ṣe ṣùgbọ́n máa sọ náà ni torí ìjẹta oníjẹta yìí ló ṣe sanwó sukú àwọn ọmọ
ìyàwó mi gan ní kí n má bàa bẹ sọ́bọ̀ mi níbo bí tí mo lè lọ o ó tún ti ṣẹlẹ̀ o ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tó mọ̀ yọ nínú oṣù yìí ni wọ́n lára piston ara kìíní kan wọ́n ṣàṣìṣe 80,000 o kódà lélẹ̀ ẹ́ńjì níṣẹ́ lómi ó ti fẹ́ jábọ́lẹ̀ ẹ́ńjì fẹ́ yọbọ́nu mọ́tò mi rí kankan ṣe sí o. dúró ṣé nǹkan tó fẹ́ sọ fún mi tó lè sọ fún mi lórí fóònù tó fi wá sọ pé o fi wá rí mi lé. mi lè sọ rí lórí fóònù. a ò ṣe lè sọ. mi lè lórí fóònù. lórí fóònù fóònù ní fóònù tó fi pè mí yẹn o lè fi sọ fún mi pé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀. ẹ̀rù ń bà mí. ó wà lára ẹ̀. kó má jẹ́ pé ó di gbogbo gbà wọ́n mi ní choice. ó wà lára ẹ̀ 80,000 àbí. ìgbà ló má dá padà. tí má ti ṣiṣẹ́ ṣáàjáwò. mo ti gbọ́ kí mọ́tò tẹ̀ ṣiṣẹ́ mo save as beneficiary mi kò sí wàhálà ìwà alẹ́ pọ̀ okay mo ti send any 100,000 so any other thing that will support come up stop kí ló ń ṣe bọ̀bọ̀ stop now kí ló ń ṣe náà kí ló ń ṣe. mi lè gbàgbé ẹ̀ láíláí òun try fún mi gbogbo nǹkan tó ń ṣe fún mi bí mo ṣe fẹ́ san agbó ọlọ́run ní dojú tẹ̀ ó máa rí ṣe ni o òní a máa là ní gbogbo gbà ní wọ́n máa rí ṣe ní gbogbo gbà wọ́n máa tẹ̀síwájú ní agbára ọlọ́run. ìwọ tún ní ìjọba yìí. pé ọtí sọ́dọ̀rìn lágbára lọ́wọ́ ọlọ́run bọ́lá ṣe kọ́ tẹ́fẹ́ ṣe ọmọ tí wàá dúró dẹ̀ ní gáràjì má yẹ kó lú ẹ lórí o àbí ṣé kí wọ́n lọ drop ẹ̀ wẹ̀. mo jẹ́ tètè máa lọ sọ fún yàrá kó má bínú ọjọ́ mi màmá ṣe mọ̀ sí nílá lójú. o mo drink ẹ. ewa màá pè ẹ fún follow up ṣá. òṣìyàyé máa pọ̀ sí ọ. àwọn tí gbọ́ kẹ́ra wáyé aláìṣẹ́. àwọn tí gbọ́ kẹ́ra jìyà pẹ̀lú ìwọ̀sẹ̀ o. ń jáde lọ lè ní Elédùmarè. máma pẹ̀ tèmi níyàwó. jíjáde ní kí n má pàdé àgbákò. ohun tí máa jẹ ni mo wá bàbá. má má jẹ ń pàdé ohun tí ó jẹ mí. orí mi lọ́dà mi ṣàánú mi. ta la jọ wọ mọ́tò lórí mọ́júmọ́ mọ́tò tí mo pàdé ẹ̀ lánàá lé ń gbọ́dọ̀ lẹ́lẹ́lẹ́ yìí. ẹ gbà mí. wọ́n náà máa wá báyìí orí mi ṣàánú mi. mọ́tò tí mo pààkì lálẹ́ àná. mọ́tò tí mo pààkì lálẹ́ àná ló gbóná lálálá yìí. ẹ máa gbà mí àfi ìgbà tó gbé ọmọ tó lọ Kaduna tó dé. omi mi ò sí ní mọ́tò mọ́ ẹ̀ mọ́tò tí mo pààkì lálẹ́ àná fúnra mi. abẹ́rẹ́ rí omi ló ń gbà yí o mọ́tò tí mo pààkì lálẹ́ àná fúnra mi lọ́run mọ̀ ṣàánú mi ọ̀rọ̀ mọ́tò tí wàá fẹ́ sú mi o wọ́n pè tèmi yà kò sí kò sáì ṣe lónìí yẹ kọ́ lórí sí máa mi bẹ́ẹ̀ náà. ìdààmú ayé máa pọ̀ òṣì ayé máa pọ̀ sí ọ. àwọn tí gbọ́ kẹ́ra wáyé aláṣẹ́rẹ́. bí wọ́n láwọn dẹ́ lóhùn. mo rálàt nǹkan tẹ́lẹ̀ fẹ́ fún mi rálàt ṣé òun lẹ kó wá ni. Bímbọ́lá máa ní sùúrù àgbà ni wọn náà ń dá yìí ó ṣe máa fọ́ọ̀sì mi tó báyìí tẹ́lẹ̀ tí má ti promise ẹ tí wàá rán láti. bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń promise ogun fún mi ò mọ ogun promise àfẹ́ lẹ́nu ìṣèjọ́ mẹ́ta igan sef. but ìwọ fúnra rẹ sọ sí pé láti bí ọjọ́ mẹ́ta kò lè kí n ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó yẹ kó wá mọ̀ pé ó máa nídìí tó fi rí bẹ́ẹ̀ ṣé you get má bínú ṣùgbọ́n má bínú má ọ̀rẹ́ láìpẹ́ ìwà rán láti. màmí ṣe é tún gbọ́ ṣe. ó ní wàá rí àbí kí ló dẹ̀ tún fẹ́ kó sọ. ẹ wo ó ti tó bẹ́ẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti ń bá wọn sọ pé. á fún ẹ. Bímbọ́lá máa ní sùúrù o alright wo mo fẹ́ sáré rí màmí ni ló máa ṣe ká tó ṣe lọ. ẹ wo tẹ bá ti wọ tẹ bá ti lọ ẹgbẹ́ mi kó owó. kóńkó bí lónìí ó mọ dúró lọ kí ló máa fowó yẹn ṣe gan lọ. màmí jàre. ẹ má dà tí ẹ lóhùn ká tó kí n má fọwọ́ lẹ́sọ̀rọ̀
nǹkan ṣe mí o. Ọlọ́run mà ní jẹ́ kí nǹkan ṣe ẹ́ má sọ̀rọ̀ òdì sí rẹ kí ló ṣẹlẹ̀. Ó fẹ́ jọ bẹ́ẹ̀ mo dédé mọ́tò mi láàárọ̀ ẹ̀sìn mọ́tò tí mo páàkì ládé àná fúnra mi ní ṣe wíwá pípa tí mo ti gbé lọ́kàdúná tó ti gbé padà ó gbóná lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ni kí n dédé mọ́tò nígbà míì omi àti jòlẹ̀ mọ́tò tí mo páàkì ládé àná kí n dédé mọ́tò nígbà míì ẹ́ńjìn àti jòlẹ̀ tí nǹkan kò dẹ̀ ṣe tí mo páàkì ó dà pé iṣẹ́ yẹn gan-an mi ò rí bíi pé bóyá tó yẹ kí n bá ṣe nìyẹn àti pé mo ṣe àwọn ẹgbẹ́ mi lóríṣiríṣi mo dẹ̀ bọ́ ṣe ń lífà èmi náà wò pé máa jáde sọ́rọ̀ ara mi o. Ayọ̀bámi. Màámi. Má rò rárá o ṣé orí ibi tó sọ̀rọ̀ dé yẹn ó yé mi o mi ì ṣọmọdé o mi ì ṣọmọ àgbékọ́rùn lọ oko o ibi tó fẹ́ ronú lọ yẹn ọ̀nà òdì ni o má gbìyànjú ẹ̀ rárá o ìwọ ráwọn ẹgbẹ́ ẹ orí bí wọ́n ṣe ń náwó orí bí wọ́n ṣe ń lówó owó òjijì owó tó mọ̀ díẹ̀ ṣé wo mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ Ayọ̀bámi má wàá go aláàgọ́ ṣiṣẹ́ o ṣe sùúrù o iṣẹ́ tó ń ṣe yìí ara wọn tó ń ṣe tí wọ́n ń ṣoríire níjẹ́ ìwọ náà ṣe dáadáa wá ṣe dáadáa ń bẹ̀ sùúrù ni kó o ṣe kó dẹ̀ máa fàdúrà tì ṣọ́rọ̀ mi ti yẹ má gbé ìgbésẹ̀ tí ò dáa o Ayọ̀bámi ẹ̀mí ló mọ̀ pé ẹ̀ẹ̀mẹ́ta láì tí ẹ gbòòrò méjèèjì sílẹ̀ kó gbọ́n tí mò ń sọ yìí o má wá go aláàgọ́ ṣiṣẹ́ o má kọjá àyè o ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn o ṣọ́rọ̀ mi ti yẹ má gbé ìgbésẹ̀ tí ò dáa o Ayọ̀bámi má gbé ìgbésẹ̀ tí ò dáa o gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà o. Mama kọjú tulu ọ̀rọ̀ ìbọn ló ọ̀rọ̀ òkun kòkó ọbẹ̀ o. Ọmọ sanwó lọ́wọ́ mi ni màmí. Mama fàájọgọdọ o. Tó bá lè bá mi san. Ó má padà wá jálù mi. Ẹ má jẹ́ jábọ̀ kí ló dé tẹ́ dùlẹ̀ ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ mú ṣé ẹ rí kó ń gbèsè nìyí ó ń gbèsè gidi òun lẹ́yìn ṣé nǹkan tẹ́mi àti yíyọ sọ ni àbí ṣe ń sọ fún yín pé mi náà ń ra nǹkan tí bá ti tà á tán ni mo tó ń gbà mí. Ẹ wo ẹ má bínú ẹjọ́ nítorí. Kí má bínú kẹ́mi má bínú lónìí ní gbowó mi lọ́wọ́. Mọ́tò ọkọ mi ló yọnu mọ́tò yẹn ní fọ́ọ̀tì ni. Lónìí ní gbowó mi lọ́wọ́. Ẹ wọlé kẹ́ mú owó mi jáde. Ẹ wọlé kẹ́ mú owó mi jáde fún mi. Mo ti sọ fún yín. Màá gbowó mi kí n tó kúrò níbí. Tí ó bá ń ṣe mọ́tò ọkọ mi tó bàjẹ́ ó break down ni ṣé bí ngbà tí mo jẹ yín lówó ń gbà ẹ mo san. Èmi á gba owó tèmi kí n tó kúrò níbí lónìí. Ẹ wọlé kẹ́ mú owó mi jáde fún mi. Àníkẹ́ jọ. Ọjà mi lọ́wọ́ ni. Ẹ lọ́lọ́ mo ní òfin yẹn. Kí ni ayé òfin rẹ̀? Torí Ọlọ́run kọ́kọ́ faṣọ yẹn lẹ. Fi ọ̀yà filẹ̀. Filẹ̀. Kí ni sọ̀rọ̀ rẹ̀? Ìyẹn máa ń pààyàn lé ní káti ẹ̀ náà lọ́kàn lé. Nígbà tó ti rírun wa ẹ̀ ọ̀yẹ́ kọ́ mọ̀ pé baálé ilé ibì kan ni. Ekiri jẹ́ sọ̀rọ̀ fún òpònú elétè bíi agolo rọ́ọ̀bù. Nígbà tí wọ́n fi tẹ̀wé táà sọ pé kò fìyàn lẹ̀. Àwọn òpin ibi tó ti fa léwu ibi positive ló ti fa. Tó bá ní kan negative báyìí ọmọ ní àtàtà. What's your problem? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ ṣeun bàbá ọkọ mi wọ́n jẹ́ ń lówó ni 1,350. Come again. 1,350. Ṣé 1,350 náà ló fi fẹ́ tì sí bá? Abẹ́ bó ṣe yọ ọ́nù sọ̀rọ̀ bí ẹnu ajúwe ilé. 1,350. Ọ̀rẹ́ mi. Ìlọ fẹ́ pa ọmọ ọlọ́mọ sí. Ìlọ fẹ́ pa sí 1,350. Nàìjíríà gan jẹ gbèsè Àbújá gbé dúró. Ẹ bá mu. Ṣé 1,350? Ẹ máa bá gbà. Àdúgbò gbogbo kẹ́kọ̀ọ́ ló gbà bá o. Sọ̀tàn iṣẹ́ àwọn sọnù ọgbọ̀n owó tó lè sìn gbogbo ọ̀rọ̀ ọgbọ́n tó ti sọ tó ti sọ̀rọ̀ bá lè jẹ́ tó fẹ́ kó gbogbo ọ̀rọ̀ yẹn jẹ́ ni tá a bá fún olówó rẹ̀ tán lè sìn kan tá a bá fún olówó tán ọmọ abẹ́bẹ̀ bó o bá bẹ̀ mí kò ní tráfẹ́ ní ọba bẹ̀ mí. Ẹ ṣeun sọ̀tàn kí ló ní. Ẹ mọ̀ fúnra yín. Lánàá ni oníjìmọ̀ máa gbọ́ ọba dìjọ túùtù wá bá mi ní gáràjì kọ 1,350 rẹ̀ àwa jọ lójú máa fún 1,000. Má fi tiẹ̀ ṣe ìyá mi. Inú yín bu ẹ̀rọ òrùn sá nígbà tẹ mọ inú tẹ yọ wájú báyìí tẹ bẹ̀rẹ̀ sí ibú mi mo lérò pé tọwọ́ bá kò ẹ sì yọwọ́ mi jáde ẹ kò lé mi lọ́wọ́ ni àsọsí orí burúkú tẹ fẹ́ mọ bá mi sọ ni àbí lórí owó mi. Torí Ọlọ́run mo bínú èmi mo ṣe lọ́la tí má ti bọ̀ láti ibi iṣẹ́ má wulẹ̀ wálé èmi máa wá kó fún ẹ fúnra mi torí Ọlọ́run jọ. Mo ti gbọ́ kò sí wàhálà. Ìwọ̀sìn nígbà gbogbo
Lagos kọ́ ìwọ̀sí nígbà gbogbo. Orúkọ tèmi ni Abọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá. Obanijesu ló gbé wa dìde láti ìlú Ẹ̀gbá wá sí ìlú Ìbàdàn. Àṣà ní para wa. Ọba ń ṣe ìṣílé, ó ń ṣe birthday. La ṣe wá dìde pé èèyàn gidi lọ́ba. A gbọ́dọ̀ gbọ́ pé wọn ká má dìde. Kódà mo wà ní kọ́mítì, àjọ plan ẹ̀ ni. Ìwà yẹn bí mo ṣe mọ̀ wọ́n, producer ni wọ́n, marketer ni wọ́n. Wọ́n dẹ̀ ń pè mí síṣẹ́, mo dẹ̀ máa wá síbi iṣẹ́ wọn. Kò dẹ̀ sígbà tó pè mí síbi iṣẹ́ tí wọ́n fojú downgrade tábà dé location wọn wọ́n wà ń bẹ̀ wọ́n ò sí ń bẹ̀ ọba rí i pé gbogbo àwọn artist wọn kó wá location kọ́ wà òkè kọ́ sunbi tó dáa kọ́ jẹun tó dáa so ọ̀ọ́dẹ̀ gbéra wọn ga táwọn fúnra wọn bá tún wà ní location wọn máa tún máa ní ẹ káàbọ̀ ẹ káàsán má jẹ́ lómi ẹlòmí ò ní nǹkan tó bá ní tó ti ń ṣe báyìí. tó ti ń gbéra ga tó ti ń gbéra. ènìyàn lásán ló bẹ ara wọn jẹ́ ìwọ kárẹ̀ tì yẹ ò balẹ̀ jẹ́ láíláí a ò lè dọ́gba aga akúrú ìwọ̀n alẹ́pá Obanijesu à ń lábẹ̀ à ń fọwọ́ robẹ̀ adẹ̀tún máa ń gbẹnu síbẹ̀. èmi ọmọ yín náà ní sẹ́ńgínẹ̀ tọmọ tí ò dẹ́ṣẹ̀ rí màmá yabisáyé ń pariwo yèyé amúlùdù tí ò fẹnu ṣe Obanijesu ló gbé wa wá lábàá wọn ṣe 3-in-1 event kí Ọlọ́run kó bá wa yọrí ẹ̀ láyọ̀ àtàlàfíà. Don Richard lórúkọ mi. Obanijesu ó yá náà bó ṣe ń ṣe bẹ́ẹ̀dẹ̀ náà ló ń ṣílé náà ọ̀rẹ́ mi tó súnmọ́ mi gan ajọ bẹ̀rẹ̀ láti kékeré láti Bàrígà ó súnmọ́ Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ máa ń ṣàánú kò ṣe ẹni tó yẹ pé mo máa sọ pé nǹkan ayọ̀ ló ń ṣe tí mi níwà ń bẹ̀ pẹ̀lú bá ṣe jọ ń bọ̀ láti kékeré kọ́lọ́ bá mi dúró tí kó tún lè ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ju eléyìí lọ lójú ẹ̀mí gbogbo wa. torí pé oore ni bàbá Obanijesu 3-in-1 ló ń ṣe lẹ́ni ó ń ṣílé ó ń ṣọjọ́ bí ó tún ṣe 33 years on stage gbogbo ọlọ́lá tó ń bẹ níbí mo kí ẹ kú ìkàlẹ̀ o kí n tó kọrin síwájú Obanijesu àdúrà ni màá kọ́kọ́ ṣe fún ẹ. Obanijesu. You don't work, you don't try. You supposed to be try. You look on the person matter, person with no matter. When the land softly on the sofa so good. Only baja, let me see you. Oh lo lo lo, let me see you. Oh lo lo lo, Oba Bugawa, Oba Bugawa. ẹnákun oṣù yẹn ní láwùjọ. ìjẹ́ ká pẹ́pẹ́ pé. ṣé nígbà mo ti múùdù rẹ mọ̀ sọ àti ta ló ti ń sọ múùdù rẹ mo wá ti mọ kọ̀ǹdíṣàn tó wà bí máa wọnú rí sọ́ọ̀ mi ti yọ gbẹ̀mí mo fẹ́ kó gbẹ̀mí ni sọ́ọ̀ mi ti yọ òun náà kúkú dákẹ́ nítorí bàfà torí gbà tó lọ tán kọ̀bẹ́ mọ́ ọ padà bínú tọ́jọ́ kọ́ mọ̀ pé tó ṣe kọ́mọ láìda àbí nígbà tí wọ́n bá tó yí pé yọ kọ̀lé tọ́nà pé bọ́fíìsì lórí ta ṣé tẹ̀sù kan bá lówó sí yọmọ gbé jọ́sàn òun náà kọ́ big basin ọ̀sẹ̀ tó fẹ́ máa sun ló tútù láwùjọ náà ti ń sun jọ́sàn ìrọ́jú ni o kò yí sí o tọ́nà mi ti yọ. Mr. Saka ṣẹ́yìn náà ti ń rí ẹ̀gbìn tí ẹ̀rọ bá mi fojú mi rí ẹ̀wọ̀n nǹkan tí ẹ̀rọ bá mi sọ mí dá bí mo fẹ́ jẹun màá gbà àwọn ẹni bí mo fẹ́ bomi màá gbà àwọn ẹni ó ti sọ mí di onígbèsè káàkiri àdúgbò ẹ̀yin náà wo bọ́mọbìnrin yẹn ṣe wọ́ mi lẹ̀ ṣé mi ṣẹgbẹ́ yẹn ni ṣó fà ìtò mi ni ṣó lè ṣeṣẹ́ jù mí lọ ni àmọ́ ṣe bẹ́ẹ̀ ni mo lọ gbé sára mi kọjá mọ́ṣáláṣí ẹ wo bó ṣe fẹ́ fà mí láṣọ ya lórí owó gbèsè yìí náà ni. ó mọ̀ pé mi ò ń ṣọlẹ̀ díà máa bínú ó ṣe ń bínú náà ni.
ó ṣe bí nínú máyà lọ má bèrè sọgbọn sórí àsọjù ọ̀rọ̀ ní kí bàbá mọ sọ pé òun ìṣẹgbẹ ọmọ òun gbogbo èèyàn ti mọ̀ pé bàbá mọ ju ọmọ rẹ̀ lọ tẹ́lẹ̀ sọ mi ti yọ aṣọ ìsọ pé ìwé ìṣẹgbẹ ọmọ àyè kò fi mí lẹ̀. má bínú jọ ọyá smile. kí ni kí ló ń pa mí lẹ́rìn ń pa mí lẹ́kún òótọ́ rẹ̀ rí fi mí lẹ̀ mo ti gbẹ́ ẹ. jẹjẹ ọ̀tán èrè ọ̀tán nígbà ọlọ́tán ìlànà pé ó jẹ́ tó mọ̀wé jùlọ wọ́n lè mẹ́rin ló ṣe wà ẹ́kì tí òun wọ́n ní nífìlì ọ̀tá kù. olú fẹ́ bá mi sọ̀rọ̀ kó sọ fún mi lórí ìyáàgbé àbí rárá kó máa bọ̀ lọ́dọ̀ mi oníbẹ̀ẹ̀kọ́ oní àti dandan kí n ṣáà máa bọ̀ nínú èmi owó èmi rèé ò kílẹ̀ fẹ́ sọ. ẹ ṣé màmí àgbàyàn adalẹ ọ̀rọ̀ tí mo torí ẹ̀ pè yín lóòótọ́ yẹ kí n wá bá yín lé ní. ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé tí sòbí ọba dégbò olúgànbí là ké sí kó tó di pé mo bínú torí pé èmi fúnra mi mọ̀ pé ìbínú mi ò dáa ó dẹ̀ ń jọlá yín ọ̀rọ̀ Rẹ̀mílẹ́kún ni mo fẹ́ sọ mo dẹ̀ ti mọ̀ pé tí n bá ní kó jẹ́ ká wá bá yín lé kò ní fẹ́ wá torí tí mo fẹ́ wá rí yín fún ìdí tí mo fi sọ pé ó máa wù mí kẹ́ yọjú sí mi nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ń ṣọlẹ̀ tí má ti kúrò lé ní 6 a.m. ó tó di bí 10-11 kí n tó lè wọlé padà lójoojúmọ́ tí ìbá ṣe tó dé tó ní ká wá rí òun ṣùgbọ́n ọjọ́ tí má gbàgbé nǹkan kan sílé mọ́mì tí má ní kí n wá padà àbí mọ́tò mi tó gbé bó ṣe máa ń ṣe dé tó yọnu tí má ní mẹkáníkì ń ṣe lọ́wọ́ o kí n wá relax lédi ẹ o tí má délé mi ní báyàwó mi ó ti mọ gazette time tí máa dé lálẹ́ bí á 10 mo fẹ́ dé ní bí 11 yóò ṣe máa ṣílẹ̀kùn àjọ wọlé papọ̀ ni ṣùgbọ́n pẹ̀lú èjì mi mà ṣáàtún á máa gbọ́ pé rú mi nínú obìnrin ìyẹn ló fún o pé kí n tètè gbé èyí ṣàkíyèsí torí ó ti múnú bí mi o ó dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn òun. mọ́mí ẹ̀ wò inú mi ti ẹ̀dùn pé máa bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ torí ó ti sú èmi bí Ayọ̀bámi ṣe sọ síìsì ìdájí òkè ń lù bá Ayọ̀bámi nínú ilé yìí o tó bá dẹ̀ máa dé náà alẹ́yìn òwúrú yẹn náà ló máa wọlé dé ìgbà míì gan-an 12 a.m. ó ṣẹ̀ máa wọnú ilé ni tí ọkọ mi bá wá wọlé mọ́mí kí n wá bí pé okú àtàárọ̀ èló ló wà nílẹ̀ báyìí fún mi kí n lè fi lọ wá nǹkan tá a máa jẹ mọ́mí 500 naira nígbà tó bá fẹ́ fún mi lówó ni o Láyọ̀bámi máa gbélé mi lọ́wọ́ kò ní lé kò ní dín mọ́mí mi ò lọ sí ṣọ́ọ̀bù wọn o gbogbo ọjà tó wà nínú ṣọ́ọ̀bù mo ti tà á ti fi jẹun mi mọ̀ pé bóyá Ayọ̀bámi nìkan ló wà láyé tí nǹkan ṣe torí mọ́mí táyọ̀bámi bá lọ lẹ́nìí tí ọlọ́pàá ò bá mú road safety máa mú tí road safety ò bá mú ó máa gbáyàn tí ò bá gbáyàn wọ́n á gbà kò sọ́jọ́ kan tó máa jáde kúrò nílé tí ò ní kó rẹ̀ sínú wàhálà mi ò mọ̀ bóyá òun nìkan ni ìgbà tí ó dẹ̀ sí nǹkan nílé mọ́ tó bá ti jáde lèmi náà máa wò pé kí n má jókòó tẹ̀tẹ̀rẹ̀ sínú ilé ni èmi náà ṣe ń bọ́ sí ìgboro pé anything tí n bá rí ó tẹ̀lé ká máa fi jẹun. ẹbí mi náà kọ́ náà mọ́tò ń bàjẹ́ ni màá mi. a lè torí àwùjáde kí tó tán lọ tó ti yé onílé ní lọ́wọ́ àlejò dísẹ́ ó lọ́rọ̀ yìí méjèèjì àmọ́ o Rẹ̀mílẹ́kún ìwọ ni mo rí bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin àti ìyá tí mo jẹ́ sí ọmọ pé mi ìmú ẹ ní ìmú ìyàwó ìmú ọmọ ni òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni mo fẹ́ sọ fún ẹbí tí ọkọ ẹ ò bá tiẹ̀ rí £1 nílẹ̀ fún ẹ ìyẹn ò fún ẹ láǹfààní láti má rìnrìn kúrè kiri títì bó o ṣe nǹkan ọkọ ẹ lè rò pé òun ṣe tí ò lè dáa tó bá níbi tó o fẹ́ lọ
tí ò ní kọ́lọ́fín nínú wàá pé ọkọ ẹ pé tó bẹ́ẹ̀ ṣe ń lọ láàárọ̀ yìí o tó bá di ní aago 12 ọ̀sán àbí aago 1 ọ̀sán èmi náà fẹ́ sáré débi kan pa òkè ilẹ̀ ìdí o a ti mọ̀ lọ́kàn ẹ̀kọ́ dágbére fún ìkó òun jáde ṣùgbọ́n láì ṣe wípé ó ṣe yẹn àfojúdi ni wọ́n ń pè yẹn o. rẹ̀mí lẹ́kún mọ́ ó wá ní gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀bù rẹ ló ti tà tán. ti tà tán. torí pé ẹ fẹ́ jẹun. bẹ́ẹ̀ ni. ó ṣe dáadáa. ṣé o wá bá mi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ wípé màámi o kò sí nǹkan tá a máa jẹ nínú ilé o àtẹ̀mí àtọ́kọ́ mi o ṣé mo wá ní mi ò ní fún yín ní tẹ́ ẹ máa jẹ tó fi wá di pé o kó gbogbo ọjà ṣọ́ọ̀bù rẹ wá tà tán o tà tán ní ìsìn òní nǹkan mẹ́ta o wá fẹ́ máa tara ẹ̀ àbí túmọ̀ ẹ̀kọ́ yẹn ó ṣe dáadáa ó ṣe dáadáa wá wò ó sórí ibi tó sọ̀rọ̀ ló ti yé mi náà èmi náà ń ṣàgbéyàwó burúkú mo mẹ́nu bà nǹkan kan bí mọ́tò bàjẹ́ lé ọlọ́pàá mo tọ́ ọ̀rọ̀ ló sọ ọlọ́run á yanjú gbogbo tó ti yé ìwọ fọkàn ẹ balẹ̀ ìgbàkigbà tó bá ti rò pé nǹkan kan wà nílé tó o ní ìdí tó o rí máa bọ̀ wá bá mi máa sáré ẹ bí mi ò ní máa yà ìyà ò gbọ́dọ̀ jẹ yín lójú ẹ̀mí mi tó ti gbọ́ mi ì dẹ̀ fẹ́ nǹkan tó máa ṣe tọpẹ máa bínú sí ẹ ògì yorùbá lánàá aláàmù ìlú ọdẹ kárí òye ọgbọ́n fi ọwọ́ síbi tọ́wọ́ ń lò ibi tọkọ ẹ bá fi ẹ sínú àìkú ní tó bá fẹ́ wà bá tó ti gbọ́ ẹ̀yin náà kọ ìyàwó àti gbọ́ gbogbo tẹ́ ẹ wú sórí ìtọ́ ìyàwó ẹ̀ sọ yẹn àhámójútó ọlọ́run àdẹ́gbàdúrà wa àtọkọ ṣe lágbára ọlọ́run àtọkọ ṣe ẹ má jáwọ́ tó ti yé. ojú ẹni máa là àríyànjú bí báwo mẹ́ni bá là wọn là kì í yá òṣì òye mi ní tèmi o má jẹun jìyà láìmí o. mo retí létí ní ìrẹ́lú jẹ́ máa bọ̀. ebi mi mo ní mọ̀ ń bọ́ àbọ̀ ńlé ẹ sórí bí kálukú ṣe máa ń lo òde ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ mi ọba lo òde èmi ọ̀kọ̀ọ̀kan fi kan ronú ṣé mo lè dóde nísìnyí kí wọ́n mọ̀ pé ẹran ìbọ̀ ọkà ìjì tán wọ́n ì tí ì pọn tán èmi èsì lè dúró de Láńbọ̀dé nílé mi bí wọ́n bá Fásọlá ṣe tó ti yọ bí wọ́n bá ti ń pèrè Láńbọ̀dé mi dúró de o ìdènà mọ̀mọ́ máa jẹun ni èmi ti ro gàrí àti epo pọ̀ ó ti bí gàrófà wàá gbé lura. ọdẹnu tiẹ̀ wọ́n ká tó máa lọ. jádọ. táàtàn ti bí tí mo sọ fún ọ tẹ́lẹ̀ torí àlọ́ lòdì ká jẹun ká gbọ̀ndì o kò bá mú o tí bá ti gbàjọ mi. ṣebí òde ìyàwó ló pé. 2000 tí mo bọ́ sọ owó tí o fòlódì tí mo ló yà mí. ọ̀sọ́. ìbọn mú wo tiẹ̀ dání àbí. owó. tá a fòlódì àbí àjẹká gbọ̀ndì ni. ṣebí ọmọ ọjọ́ mẹ́jọ ni ẹ fẹ́ kó. ìkó máa gbà ni. ibi tí mo sọ ọ̀tẹ̀ mi yé mi sórí tó bá yẹ pé ọmọ ni kò sígbà àwọn ò lè fọmọ sí o bóyá kí wọ́n yẹ dígbò owó ọ̀bà wà lọ wa. ká ṣe kí ni. bẹ́ẹ̀ni èmi bọ́ ọmọ tí mò ń ṣe ìyá màlíkì lójó ọwọ́ àwọn ọmọ ti gba bẹ́tà lẹ́fù tí mo ra gààrí ọ̀dọ́ wọn náà mo tọrọ epo pupa tí mo fi ròǹgà rò fa tí mo pé kí n múnú ro mo sì rọ́ mi inú àmùlé lórí mo máa ti fẹ́ rí 2000 kò sí tó ṣe mí o. o sọ pé kankan ò ṣe. nǹkan kan ò ṣe mí o. o ṣe wá ní ká yẹ òde káwọn afọjọ́ sí torí pé kò lè mú wá. ìwọ ló pọn dandan ayé ò lè tó bá wọn òkìkí o ayé rẹ rí ayé rẹ rí. sórí ẹni mo mẹ́nu bà bí mo ṣe dákọ̀ rẹ̀ báyìí bí mo ṣe òkìkí ọ̀sìn ó yẹ kó ṣe sàlá lálùbà sàlà ọ̀rẹ́ mi ò lóde kó mówó lọ́rí kí ni wáàkì yọpẹ́ ní tí bá ṣe ṣènáwó sára nìsín àbí mi ní tìjú èmi máa mówó lọ ṣùgbọ́n kọ̀ọ̀kan sẹ́ńgì mọ́ mi lọ. mà wá gbọ́ bá sì ṣeré gbogbo nǹkan ni ìwọ máa mú kankan tá a bá ti débẹ̀ Ọlọ́run mo gbàdúrà kí wọ́n fún alọ́kà mẹ́fà bí wọ́n bá ti kún alọ́kà mẹ́fà èmi ò jẹ mẹ́ta ìwọ jẹ méjì á ṣe kan pọ̀ àtẹ̀ràn kan bígbà tá a ti dìde èmi lèmi ọkọ̀ọ̀kan dìde ìwọ náà dìde tẹ̀lé mi tó bá ṣe díẹ̀ sí. ẹni bá lójú lójú tí ọ̀rẹ́ mi bàbá báyàn ṣe wọ́n bá wa náà ṣe já gbìyànjú ká mú dání bí o tiẹ̀ wá pọ̀. wọ́n dùn lọ́rẹ́ mi ó tó já wó ó yẹ kó o ti já nígbà tá a sọ nǹkan fún ọ ọmọ pé egún tó gorí páànù ti ṣe match pass káfíńtà ló gbé àwọn èèyàn ti já tẹ̀lé mi ká lọ ṣebí ká ti dóde ni ká jẹun àní gbọ̀ndì kò sẹ́ka lọ a lè tàka tó kù lóde kò sí tí ó lè ṣẹlẹ̀ a lè tàka tó kù lóde
wá o. ojú rábí tó ń ka tó débi tá ń lọ jásìkò tó jásì gégélé lọ́nà ògo sùúrù láyé gbà o. Kọ́lá wọ́n á rí pé mo ṣáà ti tẹnumọ́ pé ọ̀rọ̀ wà ṣùgbọ́n mi fẹ́ ká sọ lójú àwọn èèyàn ń bẹ̀ yẹn wo níbi tá a bá dé àgbàlá ń dà yìí o Yorùbá sì sọ pé a fool at 40 a fool forever ni bọ́n ṣe máa ń sọ kó tó wà nípa náà di fool forever àgbàlá ń dà yìí o já dókun sọ̀rọ̀ ara wa. Torí gbogbo ó dà pé okùn má tà mọ́ ọ̀rẹ́ ò straight nǹkan tó ń sọ òye mi àbẹ́ ní pò ń pòwe òun kú gèdè sọ̀rọ̀ straight. Ó tún ti dé ní tiẹ̀ nìyẹn tó a máa sọ̀rọ̀ tó bá ṣe pé kò yé òun gbogbo nǹkan ní èyí wọ́n tiẹ̀ ní Kọ́lá àní ò já dọ́gbọ́n sọ̀rọ̀ ká jáwé sóbì já lọ dọ́gbọ́n sọ̀rọ̀ owó káwa náà lè máa bì happy ká tí mo sọ yẹ kó yí ẹ wo mo dẹ̀ mọ bàbá kan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣòwò fún tán lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ní o Kọ́lá ṣe bó ọmọdé ṣínà tí ìyá rẹ̀ ń tapọ̀ mọ́ tó ń ta búlọ̀kù nísìn bàbá yẹn ló ṣe fún àtàwọn mẹ́ta mi wo jáà ní olọ́dọ̀ bàbá yẹn ká lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ká máa you want to plan with the big boys you want to chill ká bẹ̀rẹ̀ sí sóríṣi ká máa lọ club ká máa jáyé wa. Ayọ̀ ǹdẹ lóhùn Kọ́lá ó dà nígbà tó máa mọ̀rọ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí òun sọ̀rọ̀ ọmọ Adésínà òun sọ̀rọ̀ àwọn boys yìí. kò lówó tẹ́lẹ̀. Kò lówó tẹ́lẹ̀ ó wá lówó òjijì ṣé o máa tún bọ̀ tán ẹ̀ ṣé o mọ̀ nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ owó tó ní sí lòun rí besides tá a bá ń sọ̀rọ̀ ká máa yànnà náà ẹ̀ òun sọ pé àwa méjèèjì àpáṣọwọ̀ yes mo accept àwa méjèèjì ká má lọ di full at 40 hello bàbá ìwọ ló ti pé 40 o èmi ó yìí kú bí 2 years kí n fi pé 40. kí ni ìyàtọ̀. no ìyàtọ̀ wà náà ẹ̀fà àtẹ̀jẹ́ tó bá do nìyẹn but at the same time jokes apart èmi ò fi pé nǹkan tó kàn lè lè o yes now wo bí mo ṣe wà yìí èmi ti bá Ọlọ́run dá máa jẹ́ mi mo máa ní owó ju Dangote lọ mo máa ń sọ mo máa ń fọwọ́ lọ àyà ni nítorí pé tásìkò mi bá dé tí àsìkò mi bá dé owó yẹn máa wá bí ṣẹ̀kẹ̀rẹ̀ yes because yóò ní nígbà míì àwọn kan téèyàn bá ṣiṣẹ́ fún òun ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni kò ń ṣàwọn ètò lọ́fà lóní wúruwúru bọ̀bọ̀ tó bá dé tó ń sìn tó bá kú lọ́la ńkọ́ have you thought about that ó ṣàfẹ́ jayé wò ó bí mo ṣe ń rò ipò máa dá fún wa ní lọ́wọ́ bẹ́ẹ̀ ni kí wọn náà ṣe máa rò jẹ́ ká fi gbogbo èròǹgbà ká fi sọ́dọ̀ Ọlọ́run God will perfect everything for us. jọ mo dẹ̀ mọ ẹ̀ o Ayọ̀ mo mọ ẹ̀ tí mo ti sọ tó ti mi rí bíi tí a bàbá yìí kò ṣe bí a pé màmá sọ o fi pé o ti sọ̀rọ̀ fún mi sìn pé mi ò gbà tiẹ̀ tọ́rọ̀ ẹ̀ bá make sense màá gbà má lọ sọ pé tó for that reason o ní lísìsì nǹkan tí mo sọ fún yìí kò lọ máa bẹ́ẹ̀ lómi kan lọ ọjọ́ máa jíròrò ń pẹ́. o ti sọ bọ̀. mo ti sọ but ò tí ì gbà. ó dà mo ti gbọ́ ọlọ́wà dégbìyànjú aládé bí mi ṣe èrò ni mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ó dẹ̀ ti insist pé ká ṣàdúró. ọ̀rẹ́ better days are coming. There's light. àmì o àmì o. Àlàní ọlọ́kàn o ilẹ̀kùn wọn là kí dédé ṣí pẹ̀lú gbìyànjú àtàdúrà ni ó ní ṣílẹ̀kùn fọmọ ológo ìyà òṣè mú yangàn láwùjọ kì í mú ní gbẹgbẹ pé ní ìgbà gbogbo ni wọ́n sì ń wọlé wá. ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ kínní ní gbogbo ìgbà ló ti máa ń wọ́ndà mi mo lè ti bá ẹ sọ bí ẹ̀ẹ̀mejì ṣùgbọ́n ọ̀rọ̀ bóyá ẹni mò ń ṣe ó ti sú mi kí n máa wá sọ́dọ̀ ẹ̀ kí n máa kó bùkátà wá ọ̀rẹ́ àtìgbà kékeré ni wá ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá nítòótọ́ òun rí lè tráì fún mi o ká má bọ́nà ọlọ́mọra ṣùgbọ́n mi ì fẹ́ kó o máa fún mi lẹ́jà mọ́ kọ́ mi bọ́n ṣe ń pẹja fún mi jáde fàṣírí owó ìran mi nígbà ìjọ wà láti lẹ ní. Ayọ̀ bá mi. mo ń dáhùn. ay ok òun kàn bí wọ́n sì ń pé mò ń assist ẹ mò ń support ẹ ṣé tó bá jẹ́ pé ìwọ ni wà ní position mi ṣé ò ní ṣe ju bí mo ṣe ń ṣe yìí lọ ni inú gbà fún mi lẹ́nu pé okay fine kí n lè support why should I hold it back? Sorry, let me tell you something. Whatever tí mo bá ṣe, mo ṣe nítorí pé Ọlọ́run fún mi ni.
tí ó bá sí mi ò ní ṣe o so stop complaining about that. mi fẹ́ kó fún mi lẹ́jà mọ́ kọ́ mi bá ṣe ń pẹja ọ̀rẹ́ mi. Ewa, you've been saying this thing over and over again. Èmi náà lè sọ fún ẹ countless times. Ipe mi ò fi nǹkan kan tẹ́ ọ̀rọ̀ yìí ń di o. Ohun Ọlọ́run ni o. Àsìkò yẹn tó ni there's something we call time and chance. Tèmi ti dé sí tọ́dọ̀ tiẹ̀ náà yìí bọ̀. I really don't want you to give up on this. So fún ẹ láti máa rò ó pé bóyá ó ní nǹkan kan tí mo ṣe bóyá mo rìn nìkan àbí mo jáde sí. Ọ̀rẹ́ mi Kọ́lá ó ti yé mi. Kí ni? Bóyá nítorí pé ìyá ẹ̀ wà ní àbí. Ṣé kí n pè wá fún ẹ ṣé ta ni wà nílé kí ló ń sọ kí ni kí. Mo fẹ́ kó ràn mí lọ́wọ́ ni ṣàánú mi mú mi jáde sílé ọ̀la ọ̀hún mi náà. Àṣírí wo bó ṣe ọ̀ní wo tó bá dé sọ̀rọ̀ fíìmù bó ṣe máa léṣọ tó máa léṣọ wọn kó àti máa gbówó ẹ̀ láti inú ilé. Ṣé wàá kó lè kó àlejò mi? Àlejò máa ní ẹ̀ ìráyè ìdùṣe mo fẹ́ rú àmàlà fún ẹni ẹ̀ jẹ́. Mo ti bọ̀ ọ́kì ọ̀rọ̀ àmàlà kọ́ wà ń bẹ̀ fíìmù tá à ń sọ yẹn ó ká mi lára gan ni o. O baby how far now? Wo mo ti ń jáde mo fẹ́ sáré dé school àwọn ọmọ from there my house shop ṣé o jáde? I don't think so. But I'll be missing you anyways. Okay, I'll miss you, babe. Okay. Yeah. All right, no. Yes. Ṣé kí n parọ́ fún ẹ? Ọ̀rọ̀ àmàlà kọ́ ló wà nílẹ̀. Ayọ̀. Bó ṣe ń ṣe yìí, kí ló ń ṣe ẹ́ náà? Mo ti sọ fún ẹ náà, kò sí kankan lẹ́nu ìwé ẹ̀ náà. Báwo ló ń ṣe báyìí? Ṣé máa parọ́ fún ẹ ni? Ọlọ́run kò sí ẹnu. Ó mọ̀ ọ́ ṣe ni pé máa tún máa ṣe extra àdúrà fún wọn náà. Ìwọ náà tẹ̀ra máa dúrà náà. Ó ṣàmọ̀ pé kò sọ́gbọ́n táyà ti dá. Ojú ẹbí tó ń ka tó débi tá ń lọ jásìkò tó jásì gẹ́gẹ́ lè lọ́nà ògo sùn láyé gbà ó. Ẹ lọ bí wọn àwọn tí wọ́n rógolo ojú wọn bí tó ń kọ́ tó débi tó ń lọ mélòó ọ̀rọ̀ ìtàn láyé mélòó ọ̀rọ̀ ìtàn láyé. Pẹ́ tèmi níyàwó Alade Oloko. Ìwọ̀sí nígbà gbogbo. Láti jẹ́ tí màmí ti mú wa bí la. Mo tiẹ̀ dààmú lójú ọ̀nà kí n tó mọ bí. Ṣùgbọ́n nígbà mo dárúkọ yín ta, wọ́n lẹ́yìn méjì ìjàsà. Ọ̀rọ̀ kan ló ń gbé mi lọ́kàn. Mo sì ti rò kí n tó wá o. Mo rí pé àfi kí n débí. Bàbá àwọn olóyìnbó ló sọ nǹkan kan. Wọ́n ní a fool at 40 is a fool forever. Mo sì ti lé 40 ṣé máa di fool forever lọ báyìí. Bàbá ẹ gbà mí. Mo ṣiṣẹ́ ó dàbí ẹni tí ò ṣe nǹkan kan. Orí òru ẹnu ò jẹ from hand to mouth ni. Kẹ́sì mọ́ wo mi o kì í ṣe pé gbogbo ìgbìyànjú tẹ́ ṣe ń gbà náà ó pìkì lára mi o ṣùgbọ́n bí tó dáa sí ni pé òkìkí lásán ni orúkọ bí háàhá mo ní. Ẹ wo Alade Oloko gáràjì wa kò kéré o ṣùgbọ́n kò sí nǹkan kan lẹ̀. Bàbá màá ti jíjáde láti má tẹ̀mọ̀ mi mọ́lẹ̀ tí ò bá di tán wọlé mi ní wọlé síbẹ̀ gbogbo owó tí mo pa orí mọ́tò mi màá tún dálé. Ẹ ṣé o bàbá ẹ gbà mí ẹ rà mí ẹ má wò mí ràn. Alade Oloko gbogbo èèyàn ló mọ̀ mí káàkiri ṣùgbọ́n kò sówó lọ́wọ́ mi. Ẹ bá ń ṣàṣírí owó ẹ bá ń ṣiṣẹ́ owó ń mọ̀ yín mo máa ń tẹ́lẹ̀ ṣe bàbá ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ gbà mí. Òdodo tó wà ń bi ọ̀rọ̀ rẹ̀ èso ló sì. Àṣẹ bàbá. Bó ṣe jókòó tó ń ṣàlàyé rẹ̀ mo rántí ẹ̀ dáadáa. Èso ló sì. Ìṣẹ̀dá rẹ̀ ojú ẹ̀ ló ló sì fún mi. Síbẹ̀síbẹ̀ náà mo ní ó má jìnnà sí mi. Sórí olówó ni ọ́ ó sì ní owó
ṣùgbọ́n kì í ṣe owó yìí bíi tolókun o kì í sì ṣe bíi tọlọ́sà o ṣùgbọ́n ó lówó àṣírí rẹ̀ ò sì ní tú pẹ̀lú bọ́rọ̀ ṣe wọ́n á rí kì í ṣoògùn owó lọ́kàn fún wọn àbọ̀ ọ̀gbọ́n tí ń sọ. ọgbọ́n bàbá àgbọ́yé. kì í ṣoògùn owó lọ́kàn fún wọn pẹ̀lú gbogbo àlàyé tó ṣe àtọ́lá àyà rẹ̀ ń wá àwọn kankan sí fún gbogbo àpadànù tó ń pa ni kò ní rí bẹ́ẹ̀ mọ́. bàbá àwọn kankan tí ń tún lọ lòbó o ọṣẹ tẹ gbé fún mi ń jọ sí àtàwọn nǹkan kan tẹ́ ń lẹ fún mi ọ̀nà mo wẹ́ṣẹ́wẹ́ṣẹ́ ẹ wò ojú rẹ̀ bàbá àwọn ṣẹ́ ó níbi tán lè ṣiṣẹ́ mọ́ àní mo fẹ́ kẹ́ ẹ bá ń sọ̀dọ̀ owó ẹ bá ń ṣe àṣírí ṣàṣù ọṣẹ́ písàpísà kẹ́mi náà gbéra nú ayé bàbá ẹ ṣàánú mi ẹ má wò mí ràn ẹ dákun bàbá. ọ̀rẹ́ yé mi bí wọ́n ṣe sọ̀rọ̀ ọkọ̀ jẹ́ pé padà wá lọ́la. bàbá ẹ má jẹ́ ń lọ ọkàn mi sọ pé ẹ ti ń dọ̀rọ̀ mi rò ẹ fẹ́ ṣàánú mi ọlá tó lè pẹ́jù fún mi náà ẹ ṣàánú mi bàbá ẹ bá mú nǹkan ẹ ṣe kí lẹ fẹ́ ṣe fún mi wọ́n wù mí ràn. ó mọ̀ pé ilé parọ́ fún un. bẹ́ẹ̀ ni. ọlá àyà rẹ̀ lọ fẹ́ jẹ padà wá lọ́la. ọlá àbí ẹ pẹ fún wa ọdà. ẹ dákun tó bá dé ta bá a sọ fún ọmọbìnrin tí wọ́n ní bèrè ní pé kó máa wọlé bọ̀. ọdà bàbá ẹ ṣé o ẹ ṣé. àwọn tó yẹ ohun tó nǹkan o labalábá tó fò lọ ń taṣọ ẹ̀kọ́ gíra kò dédé fàyà láṣọ ara kádàrá ló ṣàgbà ẹ̀dá o ìgbádùn wáyé bíntín wàhálà bẹ́ẹ̀ ló pọ̀ àtijọ́ ènìyàn láyé ìyàkọ́ṣẹ́ mà ní o ojú ẹni. ibi ní màá gbé bí màá bó bàbá ẹ wo ọ̀la kíni ẹ jẹ́lẹ̀ ọ̀la ọmọ bàbá mi ń bí. ọ̀dà ẹ kílé o ẹ káwọn ọmọ o. àdúpẹ́. Aládé ee lọ ni. bàbá mi ò lè lọ bàbá ẹ dákun bàbá ẹ dákun ẹ ṣàánú mi ìyá ẹ pọ̀ tí n bá lọ ìgbà ọ̀lẹ̀ lọ́ọ́ fi mọ́ ibi ni kílẹ̀ lọ́ mọ́ bá mi ń bí bàbá ìyá ẹ pọ̀ mo fẹ́ lówó mo fẹ́ jọ bàbá mo wò mí ràn. Aládé. Adáhùn sí. ìyá mi. ẹ lè rí mi báyìí. bẹ́ẹ̀ni. ó di dandan kí n dìde ní o ọmọ yẹn rè ayọ̀ bá mi ọmọ ó dùn ní kì í ṣàìmọ̀ olóko fún mi. bẹ́ẹ̀ni. nítorí tiẹ̀ náà ni mo ṣe wá ṣe rí àti jẹ àti mu fóun àti ìyàwó ẹ̀ bó ṣe wà yìí ó di wàhálà gbogbo bùkátà òun àti ìyàwó ẹ̀ ọrùn mi ni kódà ó ti wọ̀ mí lọ́rùn báyìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wòye o kì í ṣọ̀lẹ o ó níṣẹ́ o iṣẹ́ awakọ̀ ló ń ṣe ṣe wá rí ọkọ̀ tó ń wà tó fi ń ṣiṣẹ́ tó bá gbé jáde lẹ́nu tínú ẹ̀ bá ń dùn pé òun máa tà lẹ́nu òun pawó gidi o tó bá fi máa dijọ́ kejì ọkọ̀ yà yọnu orí ọkọ̀ yìí yóò ná gbogbo owó tó pa sí bẹ́ẹ̀ ló ṣe ń ṣe ní gbogbo ìgbà wọ́n á wò wípé ibà àwọn èèyàn ń ṣiṣẹ́ ọkọ̀ wíwà yìí tí wọ́n dẹ̀ fi ń ṣoríire bẹ́ẹ̀ni. bàbá àlàtí nìyẹn ń bẹ̀yìn ọkọ̀ yìí náà ló ń wà tó fi ń ṣiṣẹ́ ajé ó wà títí ó kọ́lé ilé tó kọ́ ẹgbẹ́ ilé tiẹ̀ gangan ní ilé tèmi ń gbé ó ṣe wá jẹ́ pé iṣẹ́ ọkọ̀ wíwà wá di wàhálà fún ọmọ tèmi mo ní kó má wàá jẹ́ wípé wọ́n ti tọ́jú bọ́ṣẹ́ ọmọ mi mo wá wò pé abiyamọ ò gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ èmi ló jẹ́ ń dìde tí mo ní kí n wá bá yín o ojú àwo làwọn sì fi ń gbọbẹ̀ mo ṣe ní kó n fúnra rẹ̀ tẹ̀lé àbí sọ̀rọ̀. ẹ pẹ́ fún wa sá màámi ti sọ tó pọ̀ jù náà lóòótọ́ ni
àwa méjèèjì àti ìyàwó àtọmọ àtọtọ àwọn náà gbé gbogbo bùkátà wa mi sì ṣọlẹ̀ mo ti máa kúrò nílé láti má tọmọ ẹ̀mọ́ mọ́lẹ̀ táwọn wọlé màá tó wọlé padà lálẹ́ gbogbo owó ti má pa lórí mọ́tò náà ni màá ná sí ó ti wá sùn mí bàbá ẹ̀dá máa wo orúkọ wà ó tẹ wá ń gbọ́ Alade Oloko ẹyọ kan ní o mo kàn gbọ́ orúkọ sórí ibi ara ni kò sówó kò sí gáàjì tán ti mọ̀ mí nílùú wa. ọ̀dà oyè mi ìyá wa ọ̀rọ̀ yín yé mi ẹ kú ọ̀rọ̀ ọmọ kò ní í ṣe lásán kò ní í ṣe lásán bẹ́ẹ̀ ṣe ṣàlàyé nǹkan yín nǹkan mi ni èmi mójútó ẹ ti gbọ́. ẹ ṣe bàbá. máma kánjú tùlú ọ̀rọ̀ ìbọn ló ọ̀rọ̀ òkun kòkó ọbẹ̀ o máma fàájọgọdọ o kó má padà wá jálù ní ẹ̀dá ẹ̀ máma fagbùrò Alade kó máma fagbóni o. Parapata. Kọ̀wọ́n padà. Ọ̀kàrí. Ọ̀kàrí. Èwọ̀. Kò gbọ́dọ̀ wálẹ̀. Ọ̀kàrí. Ọ̀kàrí báyìí. Alade. Nbí awilade. Àṣekágbá gbogbo ṣẹ́ wa. Òun lè gbà. Ààrẹ lọ́gbọ́dọ̀ máa wà. Kò gbọ́dọ̀ fìgbà kan ìyàwó bó ṣe wà nù kó wà lápò ẹ̀. Àlejò kan wọ̀ bọ̀ àlejò àwọn tó bá ti rí ọ ohun tó wà lápò rẹ̀ ni ó jẹ́ ọ̀dà ọmọ. bàbá ẹ lálejò ń wá mi bọ̀. bẹ́ẹ̀ni. ibo láti wá pàdé. Alade. ṣé lé ní. farabalẹ̀ gbọ́rọ̀ mi o tó bá ti kú bí ọ̀lọ́lé o ọkàn máa rìn káàkiri tẹ́ fi sálábà pàdé ara yín o. bàbá àlejò wa mi bọ̀. bẹ́ẹ̀ni. ẹ tún ní má lọlé báwo ni ó ṣe wá rí mi. ohun tó wà lára ẹ̀ yìí òun ni ó jẹ́ ọ̀dọ̀ ọmọ ṣùgbọ́n ò gbọ́dọ̀ lọlé ìgboro títí gbọ́dọ̀ máa rìn káàkiri kó lè rí ọ gbogbo ohun tó bá wá ní o ṣe pátá òun ni kò ṣe ṣé o ti gbọ́ báyìí. àlejò. bẹ́ẹ̀ni má lọlé o má lọlé o máa rìn káàkiri ń gbòòrò ni o. Alade kòkòkò láàárín fàdí tí o Alade má lọ lé o ọgbọ́ bó ṣe jẹ́nu. wàhálà ipò ọ̀pọ̀ ìdààmú ipò ó ń gbèsè bá a mọ́wọ́ mi lónìí ní ìgbowó mi lọ́wọ́ rẹ̀ bá a mọ́wọ́ mi bọ̀dá ẹ mutí lálẹ́ tún mutí lónìí ní ìgbowó mi lọ́wọ́ rẹ̀ bá a mọ́wọ́ mi ẹ mutí láti gbé lẹ́bi mẹ́ta yìí rí yín mọ́ ń gbèsè ní ọ lónìí ní ìgbowó mi lọ́wọ́ rẹ̀. ẹ rí mi rí. ta ni ò rí ọ rí. ó ń gbèsè mi. ó ń gbèsè ní ọ mọ́tò dín náà mi ó ń gbèsè ní ọ ka ènìyàn ní ọ ẹsẹ̀ ìkà ní ọ bá a mọ́wọ́ mi lónìí ní ìgbowó mi lọ́wọ́ rẹ̀ ń bí báyìí lónìí. ẹ káàárọ̀ sà. kí ló dé kí n ti yín sáà pè ní sọ́rọ̀ ẹ gbà mí o. lónìí ní ìgbowó mi ó ń gbèsè bọ̀dá yìí. ẹ dákun ẹ fàṣọ yẹn. ilé filẹ̀ ó gbèsè lélẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sanwó mẹ́nẹ́ ó fẹ́ bà tèmi jẹ́ ni ó jẹ́ ló mú wọn àtẹ́lẹ̀ kọ́ wà bà tèmi jẹ́ ìní gbà. ọlọ́yin ló jẹ́ o tí gbogbo mi kí n tó kú omi. mi ìrírí eléyìí o mi ìfojú mi nìkan rí ẹ wojú mi dáadáa ó tún dín náà mẹ ẹ mọ̀ mi rí. tó wọ́n dín náà mẹ gan-an ní ìsìnwá gbowó mi tí máa fún tòwòtò ó mọ̀ tọ̀ lẹ́ni. èmi màmá yìí ẹ wojú mi dáadáa. sọ pé mo lè jà mo máa ń dìṣe tí máa gbọ́ mú lásọkọ mo ń tọ́ sínú gáràjì lásọkọ ni mo ń tọ́ sínú gáràjì. èmi wá wá gáràjì yìí ẹ gbà mí. ó ti láwọn ò ní rí. kí ló ṣẹlẹ̀. màmá kí ló ṣẹlẹ̀. bàbá mi abọ́kọ mi ẹjọ́ ẹ má bínú olórí burúkú ni ọ ẹ táyọ̀ yẹ tí ń nábọ̀ fìtà náà ó ń gbèsè ní ọlọ́ọ̀nì ní ìgbowó mi lọ́wọ́ rẹ ó ń gbèsè ní táyọ̀ yẹ tí ń nábọ̀ fìtà náà abẹ́rẹ́ nǹkan ni láàárọ̀ kùtùkùtù ọlọ́ọ̀nì ní ìgbowó mi lọ́wọ́ rẹ ó fẹ́ sọ mí di bẹ̀rẹ̀ dàbí mo ṣe dà abẹ́rẹ́ nǹkan ni ó fẹ́ sọ mí di wọ́n tó fẹ́ gbákà kiri rẹ̀ lọ́ọ̀nì ní ìgbowó mi lọ́wọ́ rẹ. kí ló ṣẹlẹ̀ ẹgbò ìṣàṣọ mi láàárọ̀ kùtùkùtù ẹ̀ẹ́dẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run àǹtí. olúwa mú sọ pé ẹ kì í ṣe yẹn dáadáa o ṣètìlì kan tí mo sọ ẹni kan tí mo sọ ẹ kì í ṣe yẹn dáadáa o. kò sí sowó lẹ́nu àti. wọ́n ọlọ́gbẹ́ni máa fọ́ ọmọ yálà fún mi wípé ògbádùn kí ló ṣẹlẹ̀ lọ́jọ́.
ẹ wo bí tọrọ yìí kù sí náà. Ìdààmú nígbà gbogbo ọ̀tọ̀ lohun tó ń gbé bọ̀ níta ọ̀tọ̀ lohun tó ń bá nílé. Ibi tó bá ti dùn lèwúrẹ́ wá jẹ́, ibi tó bá tutù nírobìnrin ń bá sí, ibi tó bá tutù. Ṣé wọ́n la yọ̀ bá mi? Alade Oloko. Bẹ́ẹ̀ni mi ni. Sọ̀kalẹ̀. Ṣíbùtù ẹ̀. Kì í ṣíbùtù. Bẹ́ẹ̀ni. Mo ti ṣí o. Ilé ni kó máa lọ, kò gbọ́dọ̀ tó wákàtí 3 tó fi délé, ń pàdé rẹ̀ lé, máa lọlé. Wákàtí 3 ó ti pẹ́ jù ní ilé lọ́wọ́ gbọ́sẹ̀ tó ti fi délé wákàtí 3 fún o. Ojú rárí tó ń ta tó débi tá ń lọ, jásìkò tó jásí kékeré lọ́nà ògo, sùn láyé gbà ó. Ẹ lọ bí wọn, àwọn tí wọ́n rógolo, ojú wọn bí tó ń kọ́ tó débi tó ń lọ. Mélòó mélòó, mélòó mélòó ọ̀rọ̀ ìtàn láyé. Mélòó mélòó, mélòó mélòó ọ̀rọ̀ ìtàn láyé. Ọ̀rọ̀ ayé máa ń ká o. Ìyá ò dá kó sún wọn o. Kí ló tún dé? Báwo bá rọ́wọ́ rẹ̀ ṣe funfun, a lè rọ́wọ́ rẹ̀ yín funfun o. Ọ̀rọ̀ wáyé ò jọra wọn, má máa pé tiwa níyà o. Ọ̀rọ̀ wáyé máa gbọ́ngbọ́n, àwọn tó yẹ ohun tó nǹkan o. Kí ló ṣe mọ́tò ìbáyìí? Labalábá tó fò lọ taṣọ ẹ̀kọ́ gíra. Ṣé klọ́ọ̀sì tí mo ṣe ń gbé tako dédé fàyà láṣọ ara, kádàrá ló ṣàgbá ẹ̀dá o. Ìgbádùn wáyé bíntín, wàhálà bẹ́ẹ̀ ló pọ̀. Ọkọ̀ yóò mọ̀ tó wọ jí àmọ́. Àti jẹ́nìyàn láyé yìí àkọsẹ́ máa tó. Ojú ẹni máa là àríyànjú bí báwo rẹ́ni bá là wọn là kì í yá. Òṣì òye mi ní tèmi o, má jẹun jìyà láìmí o. Ìdààmú ayé máa pọ̀, òṣì ayé máa pọ̀ sí ọ. Ó ti gbọ́ kẹ́nà wáyé láṣẹ rere. Ó ti gbọ́ kẹ́nà jìyà pẹ̀lú ìwọ̀sẹ̀ o. Ìdààmú ayé ìbọ̀, má má pẹ́ tèmi níyà o. Alade Oloko o. Ṣàánú mi pẹ̀lú ọ̀rọ̀ ọ̀ṣẹ́ yìí o. Ìdààmú ayé máa pọ̀, òṣì ayé máa pọ̀ sí ọ. Kípa ọgbó bí wọ́n ti fún àwọn mẹkáníìkì. Láṣẹ rere, ó ti gbọ́ kẹ́nà jìyà pẹ̀lú ìwọ̀sẹ̀ o. Ìdààmú ayé ìbọ̀, má má pẹ́ tèmi níyà o. Alade Oloko o. Ọ̀rọ̀ ayé máa gbọ́ngbọ́n, àwọn tó yẹ ohun tó nǹkan o. Labalábá tó fò lọ. Ìkúlẹ̀ bẹ́ẹ̀ bọ̀, ó ti pàdé! Ó ti pàdé! Láì mú gbóyó, láì mú gbóyó. Sáré o. Eré mú ọlọ́mọ. Sáré o. Wájú. Sáré kí ló dé báyìí Ọlọ́run kí ló dé. Jẹ́ fún ọjọ́ rí. Mi ò kọ lù ú. Mi ò kọ lù ú. Mi ò kọ lù ú torí Ọlọ́run.
mi ò kọlù tó kódà mọ́tò mi ò jẹ́ gbogbo rẹ̀ ta ni èèyàn ẹni tí mọ́tò gbà? àwa ni. ẹ rí mi lọ́fíìsì. Báwo lẹ́nu yẹn ṣe jẹ́ sí yín? Àbúrò mi ni. Àbúrò ìyàwó mi. All right. It's getting better. Okay, good. But kí ló ń ṣe nìyẹn tẹ́lẹ̀? Kò really sí nǹkan tó ń ṣe like that. Nǹkan ṣe because mọ́tò yìí really ní tẹ̀ àárín wound kankan lára ẹ̀. Bọ̀gbà tá a tọ́jú ẹ̀ a rí pé ó dà ń pé ìrònú wà lára ẹ̀ tẹ́lẹ̀. So nǹkan ṣe tẹ́lẹ̀. Òótọ́ ni nǹkan ṣe àfẹ́sọ́nà ló jákulẹ̀ ó lọ fẹ́ lómi. Okay. Really, ó ti ń get better now. Olúwa ṣe. A máa discharge ilé ni. Ẹ máa máa lọlé. Whatever délé ẹ bá sọ̀rọ̀. Thank you ma. Thank you doctor. Ṣé ìwọ́n ní bí òwà báyìí? 17,500. ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n àwọn tó yẹ ohun tó nǹkan o labalábá tó fò lọ taṣọ ẹ̀kọ́ gíra kò dédé fàyà láṣọ ara kádàrá ló ṣàgbà ẹ̀dá o ìgbádùn wáyé bíntín wàhálà bẹ́ẹ̀ ló pọ̀ àti ọ̀gá àdúgbò mi níbí lọ́dọ̀ mi. Look at me. Aunty. Off that car. Wọ́n ní kò pa. ọlọ́ òun náà pa lọ mọ́tò yẹn. Ọ̀gá ọlọ́pàá èmi ní ẹ̀ẹ́dẹ̀mọ̀ ṣe pé màrà lé aládùúgbò. Ibo ló ti ń bọ̀? Mo ń bọ̀ láti ibi iṣẹ́ ni mo dẹ̀ fẹ́ dá ìrùn lọ lé ni mo kàn fẹ́ lọ tí mo mú nǹkan lé ni. Kí ló wà lẹ́yìn bùtẹ̀? Ẹ̀yìn bùtù kò sí nǹkan bẹ́ẹ̀. Wá sí bùtù ẹ fún mi. Get out! Ọ̀gá ọlọ́pàá ẹ tiẹ̀ mọ ní sùúrù jàre. Wọ́n sẹ́ni ní kẹ́ lọ sí bùtù yín. Ṣé mo wá jára ta sẹ́yìn ni àǹtí? Ó yá open it. Jára ta sí yín náà o. Ṣé fẹ́ lẹ̀ màlàdé ọlọ́kọ̀ mọ́ ni? Open it. Kí n ṣí bùtù. Ẹ bó ṣe gbọ̀n. Ẹ lè kó gírígbó yẹn mọ́ ẹ ṣá. Ẹ̀yin ọlọ́pàá lè kó Ṣé gírígbó. kò sọ pé kò sí kankan lẹ́yìn bùtù ni? Báàgì aṣọ mi mo ṣe ń bọ̀ látọ̀dọ̀ dry cleaner ni. O ní dry cleaner driver ó yá ṣí báàgì yẹn fún mi. Don't worry, I will do that. Báàgì mi ni àǹtí alẹ́ sọ mi ló. Shut up! I saw something, sir. What is it? Ó yá sọ̀kalẹ̀ sáà. Yes, sir. Money. Ẹ mọ tó ṣẹlẹ̀ ní. Mo ń ṣàjọ ni mo ń ṣàjọ àbí ń ṣàdáràn ọ̀gá mi ò lè parọ́ fún yín ọ̀gá ọlọ́pàá mi ò ṣàdáràn o mi ò ṣàdáràn o. Torí Ọlọ́run. Kí ló ṣe tó rádùúgbò wẹlé? Torí Ọlọ́run. Wá sáré jù máa fi mọ fọ́ orí ẹ̀. Torí Ọlọ́run. Mi ò lè parọ́ fún yín. When you get to the office, you will explain yourself. Mi ò lè parọ́ fún yín. Ọ̀gá ọlọ́pàá. Ó yá mú. Mi ò ṣàdáràn mi ò ṣàdáràn mi ò ṣàdáràn ọ̀gá ọlọ́pàá. No, he's driving. Ó ní sọ inú ẹ̀kún òkú ṣe wí síta. Ṣe wí síta. Ojú rábí tó ń ka tó débi tá ń lọ. Jásí kòtò jásí gẹ́gẹ́lé lọ́nà ògo. Sùn láyé gbà ó. Ẹ lọ bí wọn, àwọn tí wọ́n rógolo. Ojú wọn bí tó ń kọ́ tó débi tó ń lọ.
mélòó 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 ọ̀rọ̀ ìtàn láyé mélòó 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 ọ̀rọ̀ ìtàn láyé ọ̀rọ̀ ayé máa ń ká o. owó ló wà ń bẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ jọ torí ọjọ́ tó ń lọ. Mr. Man kí lorúkọ ẹ. Alade Oloko ni sà. I mean your real name. Alade Oloko. Shut up! Wọ́n ní kí lorúkọ ẹ. Ilé parọ́ fún yín Alade Oloko ló. A ní orúkọ tí bàbá àti yẹ ẹ sọ ẹ. Ayọ̀bámi kọ́mọ láfẹ́ rẹ̀. Ẹjọ́ ẹni rárá kò bá farabalẹ̀. Ọjọ́ tí ń lọ. Farabalẹ̀ ẹjọ́. Ibo ló ti rí adúrò owó ìlú yìí? Nígbà wo ló ṣe dénú mọ́tò ìbò ló ti rí? Ní tó ṣe nípa ọ̀rọ̀ owó ni pé ní tilẹ̀ ń tọ́lọ̀ wọ́n kọjá lọ àwọn ọ̀gá ọlọ́pàá yìí. Wọ́n ní bolo ti rówó lọ́bẹ̀ ìrọ̀wọ́ ẹ̀. Torí Ọlọ́run ọjọ́ ń lọ. Wọ́n ní bolo ti rówó wọ́n ní bolo ti rí owó yìí. Ọjọ́ ń lọ. Ok. Constable. Yes sir. Ẹjọ́ sá adáni dúró ní dáyé máa ṣàánú mi. Ya move. Move. Ẹ sà torí Ọlọ́run ọjọ́ ń lọ ọjọ́ ń lọ. Ilé ìsinmi ọ́fíìsì mi kó lè secure kó lè secure. Mr. Man ṣọ́rí tí n bá ṣe ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹni kò máa dá mi lò. Àkọ́kọ́ náà kí lè orúkọ ẹ. Ọ̀gá ọlọ́pàá Alade Oloko lórúkọ mi Alade Oloko. Alade Oloko. Nǹkan tó ga ń ṣe láti sọ yìí pé orúkọ wo gangan náà sọ yín nígbà tó bí i. Ẹ ṣe máa lórúkọ kan ní pàtó. Ó náà sọ Alade Oloko. Mr. Man. It can't be possible. Wọ́n ní orúkọ wo gangan ló jẹ́. Kí ni orúkọ ẹ? Alade Oloko. Orúkọ tó ń pa sóná. Pasúnà àbí tí ìyá àti bàbá sọ mí. Òun náà ní tó pẹran lé lórí pé orúkọ báyìí ló máa jẹ́ o. Ṣé o mọ̀ bó tí múná bí mi wá? Ó dàbẹ̀ ni pé bí mo ṣe ń bẹ ẹ ṣeré tí mo farabalẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ ó fẹ́ gbọ́ àbí. Ẹ sà nítòótọ́ gáràjì náà ti fún mi ní Alade Oloko. Torí dáadáa tí mo. Kí ni orúkọ ẹ? Ayọ̀bámi kọ́mọ láfẹ́ ní orúkọ. Kí ló ń ṣe ẹ Mr. Man? Orúkọ mi náà méjèèjì. Orúkọ méjèèjì àmì. Ayọ̀bámi kọ́mọ láfẹ́. Very good. Ṣé orí ìbéèrè mi tó kù nísìn? Mo fẹ́ kó dá mi lóhùn straight ni. Mi ìfẹ́ ọjọ́ ń lọ. Tó bá sọ fún mi pé ọjọ́ ń lọ máa fọ́ etí ẹ. Ọdún mẹ́wàá ló máa dín ní ọjọ́ orí ẹ. Níbo ló ti rówó tó wà lẹ́yìn bòdò ẹ? Ṣètò owó. Aṣọ ni. Ṣe rí lọ́jọ́ Monday àmọ́ ń dájọ́ kan 5,000 ilé parọ́ fún yín. Àjọ tó dá ló pọ̀ tó yẹn. Ọ̀gá ọlọ́pàá ọjọ́ ń lọ o. Ó dàbí ẹni pé o mọ̀ mi. O mọ orúkọ tí wọ́n ń pè mí inú ọgbà ẹ̀. Bẹ́ẹ̀ni nínú gbogbo station yìí. Tí n bá handle ẹ, tí mo fún ẹ, I'm telling you, ọdún mẹ́wàá ló máa dín ọjọ́ orí ẹ. Ọjọ́ máa ń lọ. Ọjọ́ ti ń lọ àbí? Màá jẹ́ kí ọjọ́ yẹn slow lójú ẹ. Ẹ bọ́ sí bẹ́ẹ̀. Ọ́físà. Abímbọ́lá, farabalẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ fún wa? Ọkọ̀ Kọ́lá, mo ní kí n pe bọ̀dá mi. Ọ̀tọ̀ tí nǹkan tó fẹ́ bá wọn sọ ẹ̀mọ̀ mi àti wọ́n jọ lọ́rọ̀ àsọ ti tẹ́lẹ̀. Bí màá kàn ṣe pick call nìyẹn, wọ́n lọ́lọ́pàá láwọn. Pé tá a bá fẹ́ rí wọn ká wá bá wọn police station. Okay. Kí ni nǹkan tó sọ pé o ṣe tó fẹ́ arrest ẹ? Ọkọ̀ Kọ́lá, báwo ni mo ṣe fẹ́ mọ̀? Mi ò mọ̀ náà, mi mọ̀. Bọ̀dá mi wà ní police station. Mọ́mì ló yẹ kí n sọ fún, wọ̀nyí náà mọ health tó wà. Ó ló yẹ kí n máa sábọ̀ lọ́dọ̀ yín, mi mọ̀ kó tó ṣe. That's true. Mama condition mommy. I might say anything for mommy say. You know what I'll do? You know what can I do? Then get car key, Mama. Okay. Ọkọ̀ Kọ́lá, ẹ wò tèmi dire náà wà o. Auntie. Kí ni kan tó ní okú ìwà ṣìkòkòkò? Station will support her, Tèmi dire. Okay, no problem. Let's go. Please. Okay. Hey, take care. Ẹ máa rọra. Ó rà. Ẹ máa rọra. Ọlọ́run bá wa yanjú ẹ o. Wàhálà ipò pọ̀ ìdààmú ipò pọ̀ òun ló mọ̀ ń tọ́. Hello. Ta ni yẹn? Ó di sọ inú ẹ̀kọ́ kò ṣe é rí síta. Ta ló wà bẹ́ẹ̀ o? Ó di sọ inú
ẹ̀kún o wàhálà ti dé wàhálà ti kọ́pọ́pọ́ kókù mọ́ lọ́wọ́ ara mi o ó lè sọ inú ẹ̀kún o kò ṣe wí síta ṣe wí síta. Come in. Yes. Ẹ ká sọ ẹ jókòó. Ọ̀gá ọlọ́pàá, ẹ má bínú pé àwa disturb yín. Actually, ọ̀rẹ́ mi kan òun ni ó wà ní àgọ́ yín bíbá ẹ̀. Ayọ̀bámi lórúkọ ẹ̀. We are here for him. Ayọ̀bámi. Ṣé bọ̀bọ̀ criminal ẹ̀kọ́ nìyẹn? No, ni sir. Bọ̀bọ̀ tí a bá owó lẹ́yìn mọ́tò ẹ̀ tí kò lè ṣàlàyé. Ọ̀daràn ni. Of course. I think there's a mix-up somewhere. Yes. Because lákọ̀ọ́kọ́ náà kò síbi tí ó ti fẹ́ rí adúrú owó yìí. So definitely there is a mix-up somewhere. Let me make it clear, sir. Ẹni tí a wá rí yìí tí mo sọ̀rọ̀ yìí, Ayọ̀bámi Kọ́mọláfẹ́ lórúkọ ẹ̀. Àbí Alade Oloko kan ní jẹ́ bẹ́ẹ̀. Ó ní ọ̀gá. A bá adúrú owó yìí lẹ́yìn mọ́tò ẹ̀ owó yìí. Kò lè sọ bí tó ti rí owó. Kò lè sọ bí wọ́n ṣe lẹ́yìn mọ́tò ẹ̀. Ẹ wá ní kò kì í ṣọ̀daràn. Irú àwọn boys tí máa fi tẹ̀sí bojú tí máa jalè káàkiri gbogbo ìgboro yẹn ni náà. Bẹ́ẹ̀ni sir. Òun ni ọ̀daràn ni. He's a criminal. Yes. I still don't believe this. I mean, ibo ló ti fẹ́ rí. Please, mo wá káwọn gan rí pé bí ó lè jẹ́wọ́ nígbà tó bá rá wọn yẹn. Níjì. No, kò lè jọ̀wọ́. Kò lè jọ̀wọ́. Gbogbo bí àwọn boys mi ṣe interrogate tó kò jẹ́wọ́ kò sọ ha báwo lówó ṣe lè dẹ́yìn búùtù ẹ. Come here. Láìṣe. Come here. Ayọ̀bámi, ọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀? Mo ṣe rí nìyẹn o. Dúró lọ́dọ̀ ṣé ibo ló ti rówó? Èmi kọ́ èmi dẹ̀ tún ní nǹkan tó ṣẹlẹ̀ ní. Ẹ̀yin bó ti máa ti bá lóòótọ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó ní reason ṣó mọ̀ pé rántí àjọ kan tí mo ní mò ń dá nígbà kan. Mi tiẹ̀ ọ̀rọ̀ wo kò yé mi gan náà nǹkan tó ṣẹlẹ̀ ní pé. Nínú búùtì náà ti bọ́ owó náà fún báwo jẹ́ sí you can explain. Àbúrò lè máa sọ pé owó. Ọ̀gá. Kí ló ṣe? Kí ló ṣe? Mami. Mo ti ń bọ̀ kí ni? Nígbà tí mi ò dákú kí ló dé? Kí ló mú ẹ? Mami, ẹ wò, mo ṣe fẹ́ sọ fún yín. Kí ni nǹkan náà tààrẹ ò balẹ̀ yìí? Nǹkan kan ṣẹlẹ̀ o láti bí ọjọ́ mẹ́ta báyìí. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìwọ̀n kí mò ń sọ fún yín pé fóònù bọ̀dá mi sọnù? Fóònù ò sọnù, mo mọ̀ nǹkan tó ṣe wọ́n. O mọ tó ṣẹ̀gbọ́n ẹ̀. Kí ló wá dé tí ò gbé fóònù mi? Ẹ wò, ṣàdédé ni bọ̀dá Pálá pè mí wípé wọ́n ṣubú lulẹ̀. Àwọn dẹ̀ lọ́ṣù wọn lọ sí hospital. Wọ́n ti lajú kalẹ̀ bẹ́ẹ̀ wọn ò lè sọ̀rọ̀ láti bí ìjẹta. Ọmọ mi ò sọ̀rọ̀. Ayọ̀bámi ó lajú sílẹ̀ kò lè sọ̀rọ̀. Mi mọ̀ mo ṣe fẹ́ sọ fún yín ni. Orí mi o. Kọ́lá wá ní kó má sọ fún mi. Ìwọ náà sọ fún mi. Kò burú. Bóyá ìgbẹ́ bá mi bímọ mi. Wàhálà ipò pọ̀ gbà gbogbo. Ọ̀tọ̀ lohun tó ń gbé bọ̀ níta, ọ̀tọ̀ lohun tó ń bá nílé. Ayọ̀bámi. Ibi tó bá ti dò lèwúrẹ́ wá jẹ́. Ibi tó bá tutù lèròbìnrin ń bá sí. Ibi tó bá tutù, ibi tó bá tutù. Ọlọ́run fún mi lálàáfíà. Ibi tó bá tutù. Níbi ń wá láti jẹ́ o. Àwo. Ìyá wa. Ojú mà ní tí ẹ máa ṣàánú mi. Àṣẹ wa, àṣẹ wa. Ọmọ mi mà ní wọ́n pè mí wọ́n ló wà nílé ìwòsàn. Wọ́n lára ẹ̀ ò yá. Wọ́n ní kódà ṣe ló kàn lajú bọ́rọ̀ gidi sílẹ̀ kò lè sọ̀rọ̀ kò dáyàn mọ̀ níbi táìsàn ọ̀hún dé. Alade àbí? Bẹ́ẹ̀ ni òun ni mo ṣe dìde kí á ní mo ní wá bọ̀ o. Ìyá wa
àgbáyé sọ ìwé o ọ̀làjú lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹ lọ gbé wa. Kí ló rí gbé wá? Ẹ lọ gbé wá. Èmi náà wí bẹ́ẹ̀ mo ní tó ń ṣe kí ìṣòro hospital. Kì í sọ̀rọ̀ hospital. Kì í sọ̀rọ̀ hospital. Ẹ gbé wá. Ní kíákíá. Ìlà Ọ̀kọ́lá. Ẹ ló mọ́ mi. Ṣé bí ilé ìwòsàn náà lẹ ṣì wà? Around hospital náà ni mo wà báyìí. Ayọ̀ náà dẹ̀ wà okay. Wo Kọ́lá, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ nísìn máa gbé Ayọ̀ bá mi bọ̀ nínú ilé. Gbé bá mi lé nísìn. Ẹgbẹ́ kò lọ hospital. Ó wà okay, tí response sí treatment. Mọ́mọ́ jẹ́ ṣépè fún ọ. Èmi mo bímọ mi o. Mo ní o bá gbé nǹkan mi. Gbé bá mi nílé nísìn o. Mo ti gbọ́ màá gbé wálé, màá ṣe. Bí mo ṣe fẹ́ nìyẹn. Mọ́mí ti cut. Kí ni gbogbo ló máa ń ṣe àwọn ìyá yìí náà? Ok. Awo. Ìyá wa. Ẹ lọ rí pàdé wọn. Ẹ má pẹ́. Mo gbede nísìn. Mo dúró dè yín. Mo gbede o. Ẹ má pẹ́. Doctor, ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún gbogbo iṣẹ́ tẹ́ ti ń ṣe. On behalf of myself and the entire family, a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe. Àmọ́ ibi tí ẹ bá dé yìí, bóyá ká sọ pé ibi tí Ọlọ́run fẹ́ ràn yín lọ́wọ́ dé lélẹ̀, because àti èmi àti the entire family àti deciding pé a fẹ́ gbé Ayọ̀ bá mi kúrò níbí báyìí. Ẹ fẹ́ máa gbé lọ. Ẹ má bínú bó ṣe mọ̀ pé bàtà ẹgbẹ́ wọn débi wọn ò lè lajú. Exactly what I said. Wọn ò dé lè sọ̀rọ̀ rárá. But now with God wọ́n ti ń response to treatment. Mo dẹ̀ mọ̀ pé with time Ọlọ́run á gba gbogbo ògo ara wọn máa yá perfectly. So at that, ẹ̀yin sọ pé ó ti response to treatment, but kò respond sọ̀rọ̀ táwa ń sọ. So before it gets too late, let's just do the needful. Ká gbé lọ síbi tí wọ́n máa ti lè treat ẹ̀ tó máa ti wà okay. Okay, ibo la fẹ́ gbé wọn lọ báyìí? Ẹ má worry mọ́, ẹ jẹ́ ká máa gbé wọn lọ. Ṣé ti gbọ́? Okay, doctor, ẹ jọ̀ọ́ kí ni total bills wa? Let me sort the bills. Alade Oloko ilẹ̀kùn wọn là kí dédé ṣe pẹ̀lú gbìyànjú àtàdúrà ni ó ń ṣílẹ̀kùn fọmọ ológo. Ayọ̀ bá mi. Ó dọ́rú eléyìí wò. Bí mo ṣe bá ẹ sọ̀rọ̀ tó pé kó má kánjú túlú ọ̀rán má wo aago aláàgó ṣiṣẹ́ pé ọjọ́ iwájú tiẹ̀ náà dáa wà lówó kó o ṣe sùúrù kó o dó dàsìkò ẹ̀ aṣọ òṣèlú tó tó yìí ò sì jẹ́ kí n mọ̀ ìwọ̀n ọmọ yìí. Mọ́mì ẹ má bínú kò ń ṣẹ̀bi èmi náà gbogbo ìgbà ó ti sú mi kémi àti ìyàwó mi ká máa wá bá yín kó jẹ́ yín lẹ́ẹ̀ máa fún fámìlì wa lóúnjẹ ó dàda bí nǹkan ni mo fi ní kí n dọ́gbọ́n sí i má jẹ́ pé tí mo wá sọ́dọ̀ bàbá tẹ́lẹ̀ pé wọ́n máa tọ́jú mi àti pé kẹ́yìn náà lè jẹun ọmọ ni mọ́mì. o ṣeun ṣé mo béèrè oúnjẹ lọ́wọ́ ẹni tó o bá ní mo mọ̀ pé wàá ṣe fún mi kì í ṣe wé oúnjẹ ọmọ eléèlé mi tọrọ o oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu mi àmọ́ kì í ṣe wé eléyìí o rẹ̀mí lẹ́kún bí mo ṣe nífẹ̀ẹ́ tó ṣó mọ̀ pé inú ẹ jìn mi mọ̀ pé o lè fi nǹkan pamọ́ fún mi tó tó yìí àtiwọ́ àti Bímbọ́lá ẹjọ́ pa ẹjọ́ kún ẹ wá gbé ọmọ mi pamọ́ fún mi ẹ jẹ́ kí n mọ tó ń ṣẹlẹ̀ sí. mú mi ẹjọ́ ẹ má bínú ẹ wo èmi tiẹ̀ fẹ́ sọ fún yín àmọ́ wọ́n ní ká má sọ fún yín nítorí health yín náà ni ká má tún kó wàhálà tiwa. nítorí health wo ni ó dáa náà ọ̀rọ̀ ta ní kí bàbá ọmọ àgbọ̀ ṣé bàbá kọ́ ló padà parí ẹ̀ báyìí ẹ dálẹ̀ tán nísìn ẹ dá sí mi lọ́rùn mo ṣàdúpẹ́ o ọwọ́ mo dúpẹ́ o ṣeun yóò máa jú ọ ṣe o jú mi tí ẹ nígbà kọ̀ọ̀kan o àwọn onídàá jẹ́ òṣù ọ ṣe o àṣẹ o. ìyá wa àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ pé ẹnu wa tiẹ̀ tún gbọ́rọ̀ lónìí àdúpẹ́ ẹni ọgbẹ́ kòtò kò gbẹ́ jì ẹni ó sì kó sí ní ọ̀kan lápá Ayọ̀bámi tọ̀ọ̀rọ̀ ayé lóde báyìí tọ̀ọ̀rọ̀ ayé lóde nǹkan kékeré ni mo fi dín ọwọ́
torí pé ó kùnà nígbà tó o sì dé tó ń pariwo oògùn owó mọ̀lọ́lá àyà tó ń jẹ nìhun àbí ìsọ́bẹ̀ fún torí pé oògùn owó ọ̀hún ọ̀rọ̀ àyíkanjú tù lọ ọ̀rán ó lówó ó lọ́lá ó sì lókìkí ó jẹ èèyàn láyé ẹ̀ ò ní ṣe lásán téèyàn bá lọ́ọ́ fi ìkánjú tọ́lọ́ọ́ fi gba kọ́kọ́rọ́ ọ̀la ilẹ̀kùn ìbànújẹ́ ní òfìsì. bẹ́ẹ̀ ni o fẹ́lẹ́dà má jẹ́ aṣílẹ̀kùn ìbànújẹ́. àṣẹ o. ìdààmú ayé máa pọ̀ òṣì ayé máa pọ̀ sí ọ. a ó ti gbọ́ kẹ́lá wáyé láláṣẹ rere a ó ti gbọ́ kẹ́lá jí. Aha! From the producer of Irapada, Nemesis. Is your governor. And the picture, Eniola Obanijesu, aka Oba One. Here comes another fantastic movie, Backbone. Ìkìlẹ́yìn ọgbà àìyélayé ẹni òye ayéyé ní bá wọn nájà ayé lágbèdè méjì ọ̀run ayé torí àràgbé báyìí láyé. ẹ̀yin tẹ́ ẹ sọ tànù tẹ́ ẹ sayé lù tẹ́ ẹ sọ wájú tẹ́ ẹ sẹ́yìn tọ́jọ́ wájú ti wá lẹ̀ ẹ dákun mọ́ bínú torí Ọlọ́run sàgbélé mo súnlẹ̀ wáyé tẹ́ ẹ sọ wájú gbádágé bí ẹ ti ń rugí sọ mi ẹ dáhùn sí bá ń sọ ní kẹ́ ẹ máa wo ẹ wá rí kọ́kọ́ nígbèsí bí ẹ ti ń gbé sáré tàǹjẹ́sà ẹ má jẹ́ kí lóòrùn yìí kọ́ báyìí lọ́kàn tó ṣe lórí ti ń pè nígbè tí wà lè mọ̀sùn síbẹ̀ ẹ ṣe dẹ́bi lé mọ̀sùn kọ́ sílẹ̀ kọ́ ọmọgánná wá. Backbone igi lẹ́yìn ọgbà à ń gbòòrò máa dìyẹ lọ́wọ́ kú ó ń pé wọ́n jẹ́ kó ń jẹ́ láàtọ̀ bẹ́ẹ̀ sì rẹ̀ kó máa òdì ìyá rẹ̀ ló máa ṣá ó dìmúlẹ̀ ó dùn àṣírí bójú báyẹ̀jú kó máa yẹ a secret beyond imagination ẹni ò mọ bí ẹgbẹ́ rẹ̀ ti ń là yóò sáré àsáfẹ́ ẹ̀hú torí ìsàlẹ̀ ọ̀rọ̀ àmọ́ lẹ́gbẹ̀ẹ́. ẹ̀rí àsùn ni jíjí tí ó jí báyìí ló bá bá ẹran lẹ́nu rẹ̀ òun tiẹ̀ ṣe họ́ wọ́n fẹ́ pọ̀ ń bá ní kínú àwa gan tó yẹ pààrọ̀ owó ṣe ẹran òkú èkó láti ẹja ọlọ́run wa provide iná mọ̀ fún ọ látọjú ọ̀run mọ́nà lélẹ́yìí ó yá jẹ́ oúnjẹ alẹ́ olúwa ni. ẹni ó gbé mi. bó ṣe lọ mi nú ẹ ṣàtọ́lọ́ mi tán báyìí inú ga ni iná ni mo rú kí báyìí máa pèsè mi fọwọ́ ara mi dáràn báyìí. Written and produced by award-winning filmmaker Eniola Obanijesu Oba One. Directed by Mohammed Lawal Kompo. Starring Laide Bakare, Segun Ngbe, Saliu Gbolagade, Sisi Quadri, Eniola Obanijesu, Bose Aregbesola, Ayonfe Adekunle, and host of others. Marketed and distributed by Giants Marketer, Folajumi Music and Films International, EU 16 and 19, Movie City Army Arena Shopping Complex, Balade Oshodi, Lagos. Contact 080-2158-1813. WhatsApp 080-7287-8018. Backbone, Igi lẹ́yìn ọgbà